lọ́kàn àwọn èèyàn kan ìwọ̀n ní tápẹ́pẹ́ gbìjẹ yẹn mọ́ àti pé bàbá ti sọ̀rọ̀ lórí nǹkan ká sì mẹ́nu kúrò níbẹ̀ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko torí wípé nǹkan kan ní máa ń ṣàtọ́kùn fún nǹkan kan ìwádìí nǹkan kan ní máa ń mú wádìí nǹkan kan wá àṣírí nǹkan kan ní máa ń ṣàtọ́kùn fún àṣírí nǹkan míì bàbá ń wá nǹkan a lè pàdé tó wúlò fún wa tàbí tí yóò padà wúlò fún wa lójú ọ̀nà bíi tá a ti ń ṣèwádìí ọ̀rọ̀ lórí àwọn tí wọ́n dálẹ̀ lóríire níjọba ìbílẹ̀ Oríire olùkọ́ 5 akẹ́kọ̀ọ́ 39 tí wọ́n gbòmìnira tí wọ́n gbàdáǹdè táwọn iléeṣẹ́ ológun wá láwọn rescue náà ló gbé mi wá afẹ́fẹ́ ti fi àti rí fòrò adìẹ àṣírí ti tú ṣùgbọ́n tó ń dùn mí tó ń bí mi nínú bẹ̀rẹ̀ wípé ṣèjọba sáwọn security agents ṣé wọ́n máa ń rò pé gbogbo wa ní Haúsá ni ṣé wọ́n máa ń rò pé gbogbo wa ní kò sẹ́ni tó gbọ́n láàrin wa mọ́ kò sẹ́ni tó nírònú tó láròjinlẹ̀ láàrin wa mọ́ ẹ lè blame wọn ilé ayé la wà tẹ́nìkan jáde tó ní ejò gbówó mì bóyá 40-something million àbí 53 million gbà náà ó lè jò gbówó mì ìkan náà ní ọ̀bọ kówó jẹ ní Nàìjíríà tájọ wáyé náà ni so wọ́n ti ń fẹ̀gbin ọ̀hún lọ̀ wá ti pẹ́ a sì ń gbà á mọ́ra now àwa ní rescue tí Ọ̀yọ́ Odòyọ̀ National Park tó wáyé táwọn ẹni ẹlẹ́ni lò 56 days nínú ìgbèkùn pé ọ̀nà tí wọ́n gbà wọ́n kalẹ̀ ó lọ́wọ́ kan àbòsí nínú Ṣèyí Mákindé ló ń pe àjọ àgbáyé United Nations àtàwọn àjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n wá bò ń ṣèwádìí gbogbo akẹ́yìn lé ní o ẹni tí ó ṣépè ẹni tí ó bẹ́ẹ̀bú bó ti politicize ẹ̀ pé kí ló ń try láti insinuate kí ló ń try láti sọ lo and behold apology to Ṣèyí Mákindé in that area kọ́lọ̀ ń foríjì wá kó sì mọ́ torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbá wa lẹ́nu Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Àjàó Ọ̀rọ̀ Awíkonko a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ẹni ọgbẹ́jọ́ ẹnìkan tó sọ̀pánù bọ́ bá gbọ́ òdì kejì ẹjọ́ yóò tún tọ́pọ̀ ẹ̀mú padà àṣírí tó tú yìí ńlọ́jẹ́ kí n tó nígbàgbọ́ tó tún pọ̀ sí nínú èrò mi àti ìgbàgbọ́ mi mọ̀ ń bọ̀ láti ìjọ́ tán ti sọ pé wọ́n jí wọn gbé ni mo ti ń kọminú àwọn sọ́jà tí wọ́n láwọn ń tọpa wọn ẹlẹ́ẹ̀kọ́ dẹ dání ẹ̀kọ́ fìjìláńtẹ́ dání gómìnà Ṣèyí Mákindé jáde ó ní kò bá rọrùn láti ṣe ká nígbó ọ̀hún ò tóbi jù igbó ọ̀hún ńlọ́jáde síbí ńbo lẹ́gbà wọlé èèyàn mélòó lẹ́ẹ̀kọ́ wọgbó bó lẹ́ ṣe coordinate àwọn tí ń wọgbó so ó difficult láti ṣe now pé ló fa ìdíwọ́ táwọn security agents tí wọn ò fi ráàyè láti tètè rescue àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn olùkọ́ yìí ẹ jẹ́ kí lẹ́yìn ọjà wo olúfimọ́ lánàá tí mo ṣètò tán mo ṣètò lóru ńgbà tí wọ́n yìí jí mo rí mẹ́sẹ̀jì àwọn èèyàn rẹpẹtẹ lórí fóònù mi kì í ṣe ẹ̀ṣẹ̀ rẹpẹtẹ àwọn èèyàn kọ̀ọ̀kan tàbí kí n pé èèyàn 2 péré ẹnìkan obìnrin ni ọmọ Ìbàdàn ni majority àwọn èèyàn máa ń sọ̀rọ̀ with sentiment and emotion èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko kì í ṣètò with sentiment and emotion èmi máa ń sọ ìhà tí nǹkan kọ sí mi bí ọpọlọ mi ṣe gbé mọ́ bí mo ṣe rí sí bí mo ṣe rò pọ̀ yẹ kó jẹ́ calculation mi initiative mi ìwọ̀nba ọgbọ́n àtọpọlọ tọ́lọ́ ń fún mi torí bí abámọ̀lúdé làákìlú mọ́ so
màmá yẹn kọ lẹ́ńtì epistle rẹpẹtẹ ntọ́kọ́nú ẹ̀ ní pé Ṣèyí Mákindé ò ní nǹkan kan lọ́pọlọ iye owó báyìí ló kó jẹ igbádogóje èrò wájà kinní kan àwọn wọlé kan wọ́n ṣe kinní kan ó ti talẹ̀ kan ó ti ṣe kinní kan mọ́ ní different case lélẹ́yìí láàyè ọ̀tọ̀. bí Ṣèyí Mákindé bá sowó òlu yín mọ̀kúmọ̀kú wàhálà ilé ayé tánu ẹgbẹ́ lọ bí ó bá yẹ kẹ́ ẹgbẹ́ lọ ẹ bá fa tó bá yẹ kẹ́ ẹ bá fà. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ torí ire tá à ń sọ yìí Ṣèyí Mákindé ní point. mi wá nítorí pé mo fẹ́ ńgbà tí Ṣèyí Mákindé ò gba nǹkan kan lọ́wọ́ mi ìsọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ń rajà lọ́wọ́ rẹ̀ ẹbí mi ò rajà lọ́wọ́ rẹ̀ kò rajà lọ́wọ́ wa ó wà exchange owó rí. ńgbà wúmà yìí ó bọ̀rọ̀ jẹ́ ọ wá ní ẹ má gbowó lọ́wọ́ Ṣèyí Mákindé o. so gbogbo àwọn nǹkan yẹn wà so irritating. gbogbo àwọn nǹkan yẹn ṣe kí ni ó wà irritating. mo ò gbé irú nonsense wo leléyìí sọ yìí right away mo block mọ̀mọ́ yẹn dànù. irọ́ ìpa ó ní I think your perception over the rescue of kidnapped victims has to change. Trust me, Nigeria is a sovereign nation. Governor Ṣèyí Mákindé doesn't have his families and children. None of them are living in Oyo State. Nbí ó bá wùyàn lé family ẹ̀ lè gbé náà. eléyìí iṣẹ́ tọ̀dọ̀ tí kì í ṣe ń tó kan èmi. nbí tó bá ṣe kí ni nbí tó bá wùyàn ni mọ̀lẹ́bí onítọ̀ lè gbé. nbí ó bá wù Ṣèyí Mákindé ló lè fẹ́ bí ẹ̀ sí. so in Oyo State he governs looking like a shit hole. Just take a look at the primary school, nursery school. I'm sure his dogs or chicken he will not put them inside. Talk less our children. ẹ lọ wo gbogbo school káàkiri state, primary and secondary school tó jẹ́ ti government káàkiri state kò sí èlé tó dá ń bẹ̀. tẹ́ bá ń sọ tìpínlẹ̀ Ọ̀yọ́ yàtọ̀ sí Lagos state nìkan. tẹ́ bá ń sọ tìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ lọ ìpínlẹ̀ Ògùn kẹ́ lọ fojú lóúnjẹ, ẹ wá ìpínlẹ̀ Ọ̀ṣun kẹ́ wá fojú lóúnjẹ. àwọn iléèwé táwa ti ka primary school gbogbo àwọn kíláàsì yìí ò sí ń bẹ̀ mọ́. àwọn iléèwé tá a ti ka secondary school gbogbo àwọn classes yìí ò sí ń bẹ̀ mọ́. ọ̀pọ̀lọpọ̀ iléèwé ló ti dájere, ọ̀pọ̀lọpọ̀ iléèwé ló ti wó dànù, ọ̀pọ̀lọpọ̀ yàrá àkàwé ló ti wó dànù. so tí Ṣèyí Mákindé ò bá ṣe nǹkan kan ń bẹ̀ wọn ọlọ́nà tẹ́ fi bá ṣẹjọ́ lé lórí. now gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ, ìkan nínú àwọn torí kó yọ nínú ìjàmbá ọ̀hún nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún, Mr. Zaccheaus Ọlátúndé, bàbá yìí sọ̀rọ̀ ó ṣàlàyé bí ìrìn àjò àwọn ṣe jẹ́. torí pé ẹnìkan náà bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí, ó pè mí mo mí sí kọ́ọ̀lẹ̀, òun náà jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. ó wá ní èmi o òun rí ètò kan tí mo ṣe few hours ago tí mo pè lóko báyìí tí mo pè lóko báyìí tí mo pè lóko báyìí ń pé ó wá yà òun lẹ́nu pé mo sọ pé àwọn security agents wọ́n fẹ́ gba ògo iṣẹ́ tí wọn ò ṣe. so pọ́ yà ń lẹ́nu mọ́ wá ní ọ yà ó lẹ́nu àṣà o. àyè ibi tá a bá mọ̀lúdé láàkì ló mọ́, ẹ̀dá kan ò ní ga kọjá èrò kálukú wọ̀ bára mu. bọ́lọ̀ bá ṣe kẹwa kò bára mu, bá a ṣe rí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀. mo ní we see things differently. kó sì má gbàgbé pé analyst lèmi, nbi tí n bá rí ni mo máa sọ, n tí n bá rí ni mo máa sọ, bó bá ṣe rí lójú mi ni mo ṣe máa sọ. so ló nítorí tilẹ̀ ń tọ́lọ́run ó sì panu ẹ̀ mọ́ àsìkò ti fóònù ọ̀rọ̀ sì lọ. now kóńtọ̀ náà wá tẹ́sí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó wá fi gbéyàwó ọ̀rọ̀. àwọn òṣìṣẹ́ nítorí àtẹnujẹ àbí torí níta jẹ nìkan, à ń ṣiṣẹ́ nítorí ọ̀la, nítorí legacy, torí pọ́lọ̀ ọba ní gbé ní ga. ṣùgbọ́n kí láá ṣe é lẹ̀ táwọn èèyàn ó tún láǹfààní àti tún wá padà wò lọ́jọ́ ọ̀la ńlá ń gbìyànjú ẹ̀. ìyẹn ló jẹ́ pé bá a bá ṣe rí nǹkan tiwa náà láá ṣe sọ. now Mr. Zaccheaus Ọlátúndé, bàbá ìkẹnu bàlàyé wọ́n dì wọ́n lójú fún 56 days àwọn tó jọkùnrin.
wọn ò mọ̀ bóyá yé làwọn wà bóyá ọ̀run ni, wọn ò mọ̀ bóyá pínlẹ̀ Ọ̀yọ́ làwọn wà bóyá pínlẹ̀ ibòmíì ni, bóyá orílẹ̀-èdè míì tiẹ̀ ni, wọn ò mọ̀. bóò ni wọ́n ṣe rìn. ó ní láàárọ̀ ọjọ́ tí wọ́n wá Ògbómọ̀ṣọ́ lòun ń gbé, ṣùgbọ́n òun á máa sùn lábúlé yẹn tó ń bá ní nǹkan tó ń fẹ́ ṣe. àwọn ní test ọlọ́jọ́ méjì, Thursday and Friday. ó wá wò wípé láti kó l'Ógbómọ̀ṣọ́ máa lọ sí bẹ́ẹ̀sì òun láàárọ̀ ọjọ́ test gangan lójú ọ̀nà tí ò ṣe trust, pẹ̀lú ọkọ̀ tí ò ṣe trust, táyà lè jò, ẹ́ńjìn lè ní 40, nǹkan kan lè ṣẹlẹ̀, kó wọn má dára òun lọ́wọ́ kọ́ kó wọn dúró síbẹ̀ náà, kó wọn sùn ńbẹ̀ kí ṣé ó lè bàa yá. àwọn tí ń ṣe test lọ́wọ́, òun kàn gbọ́ tí gbogbo iléèwé dàrú ni, táwọn máa ń pariwo bandit bandit bandit. ń wá wò pé kí ni ṣẹlẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ ti gbójú wíńdò bọ́ta. olùkọ́ kejì táwọn jọ ń coordinate test, invigilate test, òun náà ti gbójú wíńdò sálọ, òun náà gbójú wíńdò. ṣùgbọ́n arthritis mò ń lẹ́sẹ̀ kan, bíbalẹ̀ tó wọ́n balẹ̀ lẹ́yìn kíláàsì, orí ẹsẹ̀ yẹn ló ń balẹ̀ lé lórí, òun ò lórí ọ̀fẹ́ àti gbéra mọ́, òun ò lè rìn mọ́. àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tẹ̀lé wọn dúró tó wá ní kán máa lọ́n tí wọn, kán máa dúró de òun. àwọn eléyìí wọn lọ, òun wá sápamọ́ sínú igbó. aṣọ green ló ń wọ̀, aṣọ iléèwé àwọn white àti brown ni, funfun lòún dámọ̀ lábẹ́ igbó, ṣùgbọ́n green òun lẹ̀ bẹ́bẹ́ sáàrin Akíntọ́lá ń bẹ̀ pẹ̀lú gbótó tíìk. tòdí ẹsẹ̀ ń pé agbésùmọ̀mí kan tó rí òun kò mọ̀ pé èèyàn ni, ó dẹ̀ tẹ òun lẹ́sẹ̀ mọ́lẹ̀ kọjá. ṣùgbọ́n tòsí ibi tó ń wà, akẹ́kọ̀ọ́ kan ń bọ̀ tó ń jóbìnrin, ó rí òun kò wá lọ mọ́. òun sọ pé kó máa lọ, kó máa sá lọ, kó máa sá lọ, kò lọ. ó dúró sí tòsí ọ̀kan wájú òun. akẹ́kọ̀ọ́ òun ni wọ́n mú, làkẹ́kọ̀ọ́ wá wọ̀dọ̀ òun ló wá rẹ́rìn-ín. wíwò tó wọ̀dọ̀ tó rẹ́rìn-ín ni làwọn yẹn fi mọ̀ pé èèyàn bẹ́ẹ̀ mi náà fi bẹ̀rẹ̀ sábẹ́ igbó náà fi ró òun. ó ní bọ̀bọ́ yẹn kọ́kọ́ sí àwọn ojú ẹ̀ ń gbé ṣé èèyàn lélẹ̀ àbí kíni. ìgbà tó rí pé èèyàn ló wá ní kó wọn jáde, bọ́n ṣe mú àwọn nìyẹn. àti gbọ́ gbogbo ìrìn àjò bí wọ́n ṣe rìn dénú igbó, bọ́n ṣe fi mọ́tò principal gbé wọn débi tán ti fọ̀kadà gbé wọn, kí má bàa lo àmì fàágùn, because ẹ máa gbọ́rọ̀ lẹ́nu máa yẹn gangan fúnra lára ẹ̀, ó máa explain. Kẹ́mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko tó máa tẹnumọ́ nǹkan lemọ́lemọ́, tàbí kí n tó sọ wípé n ò gba nǹkan gbọ́, ó ń láti jẹ́ pé mo kẹ́fi tàbí mo rí. Ọlọ́run kẹ́mi bẹ́ẹ̀. mo ní ẹ rescue àwọn èèyàn, àwọn security agent láwọn neutralize àwọn kan, àwọn arrest àwọn kan. Kí ló dé tá a rí picture àwọn tẹ arrest? They are not suspect again. ẹni tá a bá pa lọ́wọ́ ẹ̀ ló fapá já. That is ọwọ́ wọn lẹ ti bá àwọn èèyàn. ókè o, ẹ wá gbà wọ́n jáde, ọ̀daràn làwọn tẹ́ tó mú wọn, wọn ìsàfurasí. ókè, ó yẹ ká rí picture wọn, kódà kan jáfurasí ọ̀daràn. ṣe bẹ́ẹ̀ ń pàrédè àwọn ọmọ yahoo, ẹ̀ ń pàrédè àwọn tó jalè, ẹ̀ ń pàrédè àwọn tó górí, àwọn tó lọ wú òkú, oríṣiríṣi lẹ́ ń pàrédè. kí ló dé tẹ̀lé pàrédè àwọn àjọmọ̀gbé? So and again, àwọn tẹ́lẹ̀ neutralize fídíò wẹ̀dà. Lo and behold, mo fi Ọlọ́run búra, àwọn security agents yìí wọn ò débi táwọn agbésùnmọ̀mí yìí wà. Ṣèyí Mákindé ní kí wọ́n ṣèwádìí. Lo and behold, lóòótọ́ ni, I can say that categorically, wípé a need láti wádìí rescue mission yìí síwájú sí i. ntí iléeṣẹ́ ológun sọ fún wa nípa àwọn dáná ìbọn fúnra wọn, káwọn tó neutralize àwọn kan. ìrìn àjò táwọn tí wọ́n jí gbé yìí tí wọ́n rìn débi tí àwọn tó gbé wọn tán wà, ó jù ní àjò wákàtí 4 lọ. kò yà yín lẹ́nu, àwọn security agents wọn ò débi tí àwọn onísùnmọ̀mí, àwọn ajínigbé tí wọ́n wà rárá, wọn ò ní abẹ rárá. ṣé kò yà yín lẹ́nu? irú orílẹ̀-èdè tá a wà, ta ló ṣẹ̀dá kọ́ńtírì yìí? ta ló fi rọ́pìlẹ̀ ilé ayé wa? ta ló ní ká máa tanra wa ká sì máa gbára wa gbọ́?
oríṣiríṣi àwọn èèyàn ń sọ̀rọ̀ Mr. Wikonko eléyìí tó mátà ń bẹ̀ nípa rí àwọn ọmọ yẹn gbà wálé padà láyọ̀ àtàláfíà. Yes, a ní interest láti mọ̀nà tá a gbà rí wọn gbà padà, ó yẹ ká mọ̀. So kí n má gbà kókò, n fẹ́ kọ́rọ̀ tó kù ó jáde lẹ́nu mi, mo fẹ́ kó jáde lẹ́nu Mr. Zaccheaus fúnra lára ẹ̀ kó ṣàlàyé bí Sùn ṣe kú. Ọjọ́ tí wọ́n rìlíìsì ẹ̀ tán rìlíìsì wọn, ó láwọn báńdì yẹn wọ́n láwọn ò kì í ṣe báńdì, àwọn ò kì í ṣe Boko, ISWAP làwọn. Wọ́n ní commander nínú igbó, wọ́n ní overall commander aláṣẹ. Now ọjọ́ tí wọ́n fi àwọn lẹ̀ yìí, wọ́n kàn déédéé dé láàárọ̀, wọ́n dẹ̀ ń bá wọn ṣàwàdà. Wọ́n dẹ̀ sọ pé ó dáa o, tẹ́lẹ̀tẹ́lẹ̀ gba táwọn débẹ̀ wọn ò jẹ́ káwọn gbàdúrà. Ńgbà tí kò wá sí ọ̀nà àbáyọ pẹ̀lú ọ̀rọ̀ àwọn àti gọ́fìmẹ̀ntì, wọ́n wá lókè káwọn mọ gbàdúrà, ṣùgbọ́n káwọn mọ gbàdúrà lórúkọ Jésù, káwọn ó sì mọ jẹ́ káwọn gbọ́ pé àwọn ń gbàdúrà. Ńgbọ́ wá tún di àárọ̀ njọ́ tó ń fẹ́ fi wọ́n lẹ̀, ń wá ní àdúrà yín ti gbà torí pé láàárọ̀ ilẹ̀ ń lọ. Can you imagine that? Kì í ṣe pé security agents ló débẹ̀ tó bá wọn jà tó gbà wọ́n wálé. Àwọn rìn lọ síbi tí àwọn páàkì sí tí mọ́tò wọn lè dé. Ọdún 8 tí wọ́n bá ń wá nu igbó yẹn, wọn ò lè ríbi tán kó àwọn èèyàn yẹn sí. Tactics tó lọ ń fáwọn DSS láti arrest, láti mọ àwọn family àwọn yẹn, láti arrest àwọn family wọn, fi fídíò hàn wọ́n, ló rescue àwọn Oríire school children lọ àtàwọn teacher wọn. Ẹ gbọ́ mi dáadáa, àdéhùn dẹ̀ ti wà láàrin àwọn security agents yẹn àtàwọn ajínigbé yẹn. Tá a bá ti fa àwọn students yìí lẹ̀, ẹ fa àwọn family wa lẹ̀, bó dẹ̀ ṣe rí nìyẹn. Kí ló dé tí gọ́ọ̀mẹ̀ntì ò rìkọ́ọ̀dù family yìí, àwọn ajínigbé yìí tí wọn ò rìkọ́ọ̀dù wọn fún wa? Kí ló dé tán prosecute wọn? Kí ló dé tán fa àwọn family wọn arrest wọn pé kán máa bọ̀ nílé? So now ẹ jẹ́ ṣàlàyé fúnra wa. And if I may ask, if finding the source for the rescue mission, who will you hold accountable? The federal government or the state? Kò sẹ́ni tí mo lè hold accountable náà méjèèjì. They both tried their effort. Ẹ má ṣì mí gbọ́ o. Ṣèyí Mákindé gbìyànjú on his own side. Ibi tágbára ẹ mọ ó ṣe dé. Federal government gbìyànjú on their own side. Àwọn security agent ló fún wa ní gbódídí sán. Àwọn tó wọnú igbó lọ tó lè wá jábọ̀ fún wa, jábọ̀ fún federal government, jábọ̀ fún state government, àwọn ló parọ́ fún wa ńgbà tán dé. Kò sí nǹkan tó ní kẹ́ mọ́ sòótọ́. Àwọn èèyàn yìí rìn wá bá wa ní o. Àwọn ajínigbé yẹn ti fẹsẹ̀ fẹ́. Ọ̀nà tí wọ́n gbà lọ àmọ́ adúpẹ́ parí wọn láyọ̀ àtàláfíà, gbogbo a máa gbà kámú. Federal government ò jẹ̀bi. Gbogbo alájọ jẹ̀bi insecurity ní Nàìjíríà. Ṣùgbọ́n federal government ò jẹ̀bi, wọ́n sápá wọn, at least wọ́n ru àwọn èèyàn dìde láti lọ. State government ò jẹ̀bi, ó take proactive action immediately tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀. Ṣèyí Mákindé ò jókòó, àwọn security agent lọ́yọ̀ state wọn ò jókòó, ti federal ò jókòó. Ṣùgbọ́n àwọn tó wọnú igbó àmọ́ límìtì tẹ́sẹ̀ tán ṣe. Ìbéèrè tí mo béèrè ààrẹ ni dá mi lóhùn, ọjọ́ mélòó náà lò nínú igbó? Kí làwọn security agent ń jẹ́ nínú igbó? Ọjọ́ mélòó náà fi padà wálé? Ìrìn àjò tí wọ́n rìn ó yé mi pé wọ́n ti mọ̀ wípé àwọn ó gba àwọn èèyàn yìí, wọ́n dẹ̀ ti mọ spot táwọn ó ti rí wọn. Àdéhùn ti jọ wà láàrin àwọn àti àwọn ajínigbé yìí. Ẹ má màmá já, ẹ má yọnu púpọ̀. Ẹ má dààmú rárá. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu ẹni tí wọ́n jí gbé. Because lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí ní tó burú téèyàn bá ní àkóyawọ́. Kẹ́dà ọmọ sòótọ́ ó dáa púpọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n olórin ti kọ sẹ́yìn. Òdodo ní gbórílẹ̀‐èdè lékè, káfíìmọ̀ ṣọ̀kan kájọ gbógo ilẹ̀ yìí ga. Òdodo tí gbórílẹ̀‐èdè lékè ọ̀wá sí Nàìjíríà. Àwọn security agent yẹ pé wọ́n fẹ́ gba oríyìn fúnṣẹ́ tí wọn ò ṣe. Iṣẹ́ ìwo ni wọn ò ṣe? Ọ̀rọ̀ wọn yàtọ̀ sádẹ́tẹ̀.
ńgbà mo lé mu mo gbá lójú wọ́n ní wọ́n á bẹ̀rẹ̀ sí wàlé èékánná báyìí agbọ́ ti gbígbá lójú èékánná ń bolo ti rí èékánná. wọ́n wọnú igbó wọ́n rí àwọn tí wọ́n jí gbé wọ́n rí wọn kó jáde padà all correct. a gbé pẹ́rẹ́gì ìbọn kaná pẹ̀lú àwọn tá a bá nu igbó a arrest àwọn kan a neutralize àwọn kan wọn ò arrest àwọn kankan tàbí kó jẹ́ pé ọ̀tọ̀ làwọn tí wọ́n arrest wọn ò dẹ̀ neutralize ẹnìkankan nu igbó. èmi Àkàndọ̀rọ̀ Awíkonko challenge federal government àtàwọn security agents àwọn wo ni wọ́n neutralize nínú igbó kàn show ẹ̀ fún wa a fẹ́ mọ̀ a fẹ́ rí àwọn wo ni wọ́n arrest kàn show ẹ̀ fún wa tí ìbá ṣàwọn tí wọ́n arrest ń bò míì náà máa show fún wa. ẹ máa gbọ́ fúnra lára yín nìsín. On that particular day, because I stayed over in that community, I slept over there. So I did come from Ogbomoso, but I stayed over there on that particular day. So when I got to school, when the students were coming, so when they came, I was the only staff in school, and we are having tests. We are conducting tests for that Thursday and Friday. So I took the DSS 1 to 3 to the school hall to go and conduct